láti la ìran Yorùbá lójú. Ìdọ̀tí làwọn oníṣẹ̀ṣe ń gbé ka àwọn oríta káàkiri. Olúwo Ọba Akanbi ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ó mà ṣe o, ìyàwó MKO Abiola Doyin dágbére fáyé lẹ́ni ọdún mejilelọgọrin. Ileẹjọ pàṣẹ kí wọ́n ju Ògbóǹtarigi Agbenipa Olori Eso sáhàmọ́ ní ọgbà ẹwọn kirikiri l'Ékòó. Àwọn agbébọn adaranjẹ ṣekupa ọlọ́pàá kan àtàwọn ọmọ ìlú 8 nínú ìkọlù tuntun nípínlẹ̀ Benue. Kéré o, ìjọba àpapọ̀ ni ó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ Omiya'le wáyé nípínlẹ̀ 19. Ìjọba ìpínlẹ̀ Èkó náà ṣèkìlọ̀ pé kí aráàlú fi àwọn agbègbè kan sílẹ̀ ní kíákíá nítorí ẹ̀kún omi tó ń bọ̀. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Èmi ni Ọlọ́run rán láti la ìran Yorùbá lójú. Ìdọ̀tí làwọn oníṣẹ̀ṣe ń gbé ka àwọn oríta káàkiri. Olúwo Ọba Akanbi ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Nínú fọ́nrán fídíò kan tó gba orí ayélujára kan ṣàfihàn bí Oluwo Tilu Iwo Ọba Abdulrasheed Akanbi ṣe sọ̀rọ̀ jáde nípa àwọn àṣà àti ìṣe Yorùbá, pàápàá jùlọ bí ó ṣe koro ojú sí àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn àbáláyé. Olúwo ní òun rò pé ìran Yorùbá lajú ni pẹ̀lú bí wọ́n ṣe máa ń ṣe àríyá. Ó ní àṣé wọn ò lajú. Ó ní báwo lòun ó ṣe wà ní ipò ọba olórí ìlú tí òun yóò máa dá sí orò eégún, pé kí eégún máa lu èèyàn lọ́rẹ́. Olúwo ní ìwà ìpalára jàgídíjàgan ni. Ó ní báwo ni wọn ó ṣe máa lu èèyàn lọ́rẹ́ láì ṣe màálù. Olúwo ní òun ò lè jẹ ọba kóun wá fààyè gbà kí wọ́n máa sá èèyàn ládàá lójú títì. Ó ní rárá, òun ò lè fọwọ́ sí i. Ọba Akanbi ní tí wọ́n bá tiẹ̀ fẹ́ mú ẹ̀sìn àbáláyé wá pé kí wọ́n yọ ti jàgídíjàgan kúrò níbẹ̀. Ọba Abdulrasheed ní ẹnìkan ó wàá sọ wípé kéèyàn má jáde torí ẹ̀sìn tiẹ̀. Ó ní ìjọba kódà Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè gan ò gbọ́dọ̀ sọ wípé kí èèyàn ò má jáde. Ó ní kò sí nínú òfin bẹ́ẹ̀ pé eégún kan wà o, obìnrin kò gbọ́dọ̀ fojú kàn, pé ọba kan wàjà wọ́n fẹ́ gbé orò kí èèyàn kankan má jáde. Olúwo ní kò bá òfin mu rárá bó ti wulẹ̀ kó mọ. Ó ní ó yẹ kí àwọn gómìnà pàṣẹ pé irú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ kò bá òfin mu. Olóṣèlú làwọn gómìnà, àfi àwọn gómìnà tó bá ń bẹ̀rù. Ọba Akanbi ní nílùú òun o, àṣà kan ò gbọ́dọ̀ sọ fún òun pé kí ọmọ òun má jáde síbì kan. Ó ní kò gbọ́dọ̀ sí àṣà òun, kò sì gbọ́dọ̀ sí orò òun. Olúwo ní kò sí ohun tó sọ pé kí èèyàn máa da ìdọ̀tí sílẹ̀ sáwọn ojú pópó, àwọn oríta torí ó fẹ́ gbé ìpèsè kalẹ̀. Ó ní wọ́n kàn fi ewé ẹ̀kọ àti epo pupa dá ìdọ̀tí sílẹ̀ ni. Olúwo ní ta ni yóò padà wá gbé igbá àti ewé ẹ̀kọ nígbà tí ẹbọra bá jẹ́ tán ní òun tóun fẹ́ kí ìlú òun mọ́. Olúwo ní kò bá òfin mu láti máa ṣe nǹkan ìdọ̀tí, dá nǹkan sáwọn odò tí yóò máa di òjò àgbàrá. Ó ní àwọn sọ wípé káwọn ṣe àtúnṣe àṣà yìí. Nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nínú fọ́nrán náà, ó sọ wípé ẹni tó bá ti gbé ògógóró wá sáàfin gẹ́gẹ́ bí ọtí àdúrà, ó ní ẹni náà fẹ́ ṣekupa ọba ni torí ọtí ikú ni. Ó ní ẹni tó bá ti gbé ọtí jíìn àti ọtí àgbà àti ẹnẹsí wá sáàfin rẹ̀ fẹ́ ṣàkóbá fún ọba ni. Ó ní ọtí òyìnbó ni jíìn tí wọ́n ń pè ní ọtí àgbà tó máa ń jẹ ìfun, ẹ̀dọ̀ àti kíndìnrín. Ó ní kí ẹnikẹ́ni má ṣe gbé ọtí ògógóró kankan wá sáàfin òun o. Ó ní ara ìlàjú lòun sọ jáde yìí. Ọba Akanbi ní wọ́n sọ pé àwọn fẹ́ máa rántí àwọn baba ńlá wọn. Ó ní àwọn baba ńlá òun kò mu ògógóró rí. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín. Ó mà ṣe o, ìyàwó MKO Abiola Doyin dágbére fáyé lẹ́ni ọdún mejilelọgọrin. Àwáyé kú ò sí, ọ̀run nìkan làrè máa bọ̀. Àgbà akọ̀ròyìn dókítà Doyin Abiola, ẹni tó jẹ́ ìyàwó olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Concord àti olùborí ètò ìdìbò ààrẹ lọ́dún 1993, MKO Abiola ti jáde láyé lẹ́ni ọdún mejilelọgọrin. Ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025 ni Doyin Abiola jáde láyé lẹ́yìn tí àìsàn ráńpẹ́ bá fínra. Doyin Abiola ní obìnrin àkọ́kọ́ tí yóò jẹ́ olórí fún iléeṣẹ́ ìwé ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bíi ti àwọn ìyàwó Abiola yòókù,
òun náà la ọ̀pọ̀ nǹkan kọjá lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 1993. Doyin Abiola kàwé ní fásitì ìlú Ìbàdàn níbi tó ti gba ìmọ̀ oyè nínú ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì àti eré ṣíṣe lọ́dún 1969. Lẹ́yìn tó parí ẹ̀kọ́ rẹ̀, ó bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn Daily Sketch newspaper. Lásìkò yìí, ó ń kọ abala ìwé ìròyìn kan tí ó pe orúkọ rẹ̀ ní Tìró, èyí tó fi ń tan ìmọ́lẹ̀ sí àwọn ohun tó ń lọ ní ìlú kó tó di pé ó mórílé orílẹ̀-èdè Amẹ́ríkà láti kà nípa ìròyìn fún oyè ìmọ̀ ìjìnlẹ̀ kejì. Nígbà tó padà dé, ó ṣiṣẹ́ pẹ̀lú Daily Times tó sì di ọ̀kan lára ọ̀gá àgbà wọn. Doyin tó lọ sí ilé ìwé gíga fásitì New York níbi tó ti gba oyè ìmọ̀ PhD nínú ètò ìbánisọ̀rọ̀ àti ìmọ̀ òṣèlú lọ́dún 1979. Lẹ́yìn tó gba ìmọ̀ PhD, ó padà sí Daily Times tó sì ní àǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú èèkàn nínú iṣẹ́ ìròyìn bíi Stanley, Delegiwa àti Amaoga. Kò dúró fún ìgbà pípẹ́ tí iléeṣẹ́ ìwé ìròyìn National Concord fi ránṣẹ́ pé kó wá di ọ̀gá àgbà fún iléeṣẹ́ náà ní ọdún 1986. Èyí ló fún un ní àǹfààní láti di obìnrin àkọ́kọ́ tí yóò di ipò ọ̀gá àgbà fún iléeṣẹ́ ìròyìn mú ní ọdún 1986. Ọdún 1981 ló ṣe ìgbéyàwó pẹ̀lú olóògbé Moshood Abiola. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín. Ileẹjọ pàṣẹ kí wọ́n ju Ògbóǹtarigi Agbenipa Olori Eso sáhàmọ́ ní ọgbà ẹ̀wọ̀n kirikiri l'Ékòó. Onídàájọ́ Mobọ́lájí Tanímọ̀lá ti Ileẹjọ májísírèètì ìpínlẹ̀ Èkó ní ọgbà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ti pàṣẹ kí wọ́n ju arákùnrin kan Wàsíù Akínwándé ẹni ọdún 44 tí ọ̀pọ̀ mọ̀ sí Olori Eso sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe kirikiri lórí àwọn ẹ̀sùn ìṣekúpààyàn. Ilé-ẹjọ́ pàṣẹ pé kí wọ́n sì ju olùjẹ́jọ́ náà sí àhámọ́ fún 30 àkọ́kọ́ náà dìgbà tí wọ́n ó gbọ́ àmọ̀ràn òfin látọ̀dọ̀ àwọn agbẹjọ́rò ìjọba. A ó rántí pé afurasí Ògbóǹtarigi Agbenipa Wàsíù Akínwándé ẹni tí àwọn agbófinró ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náwó gan ló ti ṣáájú jẹ́ títari lọ ilé-ẹjọ́ májísírèètì ọgbà nípínlẹ̀ náà lórí ẹ̀sùn 11 tó dá lórí ìṣekúpààyàn, níní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ láì bófin mu àti àwọn ẹ̀ṣẹ̀ ńlá míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Benjamin Doyin ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn The Punch lójú òpó ayélujára lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Akínwándé ẹni ọdún 44 tí ọ̀pọ̀ mọ̀ sí Olori Eso tó tún jẹ́ Ògbóǹtarigi Agbenipa tí wọ́n ń wá ló jẹ́ fífi gbòòrò òfin gbé lákòókò iṣẹ́ ìréde àwọn agbófinró ní ibùba tó máa ń lúgọ́ sí ní àdúgbò Àgbàdo nípínlẹ̀ Ògùn. Doyin sọ wípé Akínwándé ẹni tó jẹ́ Ògbóǹtarigi tó ṣèkọlù sí agbègbè Mushin àti agbègbè rẹ̀ tó ń da omi àlàáfíà ìlú rú ní àwọn agbófinró tọpasẹ̀ lọ ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí ìgbìyànjú láti dánwọ́ gan kò so èso rere. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàwárí àwọn oríṣiríṣi ohun ìjagun olóró ìbọn àti ọta ìbọn nílégbèé rẹ̀, èyí tí afurasí náà jẹ́wọ́ pé àwọn ohun ìjagun náà lòun ń lò láti ṣọṣẹ́ láabi ṣekúpààyàn pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀. Doyin sọ wípé Wàsíù Akínwándé Olori Eso ni wọ́n ti wọ́re ilé-ẹjọ́ májísírèètì lórí ẹ̀sùn 11. Ó tẹ̀síwájú pé ara àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Akínwándé ni ẹ̀sùn ṣíṣekúpa Bankole Yusuf àti Ramadan Yusuf lọ́jọ́ 21 oṣù keje ọdún 2024 ní àdúgbò Mushin nípínlẹ̀ Èkó. Ẹ̀sùn míì tún sọ wípé ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2010 afurasí náà ṣekúpa Aminat Lateef ọmọ ọdún 10 ẹni tí wọ́n rán níṣẹ́ ní àdúgbò Fádèyí nípínlẹ̀ Èkó bákan náà. Àwọn ẹ̀sùn ọ̀daràn yìí ni wọ́n ló tako òfin tó sì ní ìjìyà lábẹ́ òfin abala section 27(1)(ab)(1) tí òfin tó dá lórí ohun ìjagun Firearm Act Laws of the Federation of Nigeria tọdún 2004 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àtúnṣe rẹ̀. Bákan náà ni wọ́n ní Wàsíù Akínwándé Olori Eso àti àwọn míì tí wọ́n ti na pápá bora lọ́jọ́ 17 oṣù kejì ọdún 2011 ní òpópónà Awoniyi Ìdí-Àràbà Mushin nípínlẹ̀ Èkó nípa gbígbìyànjú láti ṣekúpa Àwáwù Ajálára ẹni ọdún 62 nípa yíyìnbọn fún un lẹ́sẹ̀ rẹ̀ méjèèjì pẹ̀lú ìbọn AK-47 tó wà níkàáwọ́ rẹ̀, èyí tó tako òfin tó sì ní ìjìyà lábẹ́ òfin abala section 230A ti òfin ìpínlẹ̀ Èkó tọdún 2015. A ò ní bọ́ sọ́wọ́ agbénipa o lọ́la Olódùmarè.
àwọn agbébọn adaranjẹ ṣekú pa ọlọ́pàá kan àtàwọn ọmọ ìlú 8 nínú ìkọlù tuntun nípínlẹ̀ Benue kai. Ó mà ṣe o, àwọn afurasí agbébọn adaranjẹ tún ṣekú pa èèyàn 9 tó fi mọ́ agbófinró ọlọ́pàá kan nínú ìkọlù tuntun tí wọ́n ṣe sáwọn ìlú níjọba ìbílẹ̀ Agatu nípínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí àwọn ọmọ onílùú ṣe wí, ìṣẹ̀lẹ̀ náà ló bẹ̀rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tó fi di ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí a lò kọjá yìí. Ọ̀kan lára àwọn olùgbé ìlú Agatu, ẹni tó pe orúkọ ara rẹ̀ ní Ọ̀dẹ́níyì, sọ fáwọn akọ̀ròyìn pé àwọn agbébọn adaranjẹ tí wọ́n sábà máa ń wá láti ìpínlẹ̀ Kogi láti ṣèkọlù tí wọ́n ó sì tún na pápábora padà síbi tí wọ́n ti wá ọ̀hún. Lára àwọn ìlú tí wọ́n ṣèkọlù sí ni Okotangbe, Okpobolo, Olegatpani àti Ìpele. Ọ̀dẹ́níyì sọ wípé ìkọlù náà bẹ̀rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday tó kọjá ní Okotanobe níbi tí wọ́n ti ṣekú pa èèyàn 2. Lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ni àwọn agbébọn náà tún ṣèkọlù sí agbègbè Òpópólò tí wọ́n sì tún ṣèkọlù sí èèyàn kan níbẹ̀. Lọ́jọ́ Ajé Monday, àwọn agbébọn adaranjẹ ṣèkọlù sí Olegagbani níbi tí wọ́n ti ṣekú pa èèyàn kan. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, àwọn agbébọn yìí kan náà ló tún ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí agbègbè Ìpele níbi tí wọ́n ti ṣekú pa ọlọ́pàá kan àti èèyàn 4. Akọ̀wé ẹgbẹ́ náà Ibrahim Gama fẹ̀sùn kan àwọn ọ̀daràn náà níjọba ìbílẹ̀ Agatu nípa ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Alága ìjọba ìbílẹ̀ Agatu James Marvin fìdí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún múlẹ̀. Alága náà sọ wípé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Èèyàn 4 ló jẹ́ ṣíṣekúpa ní Okwatangbe, Okopolo àti Olegagbani, nígbà tí èèyàn 5 tó fi mọ́ ọlọ́pàá kan sì jẹ́ ṣíṣekúpa ní Ìpele. Alága náà kọ̀rọ̀ ojú sí àwọn ìkọlù náà. Ó rọ̀ wọ́n kí wọ́n fún ìjọba lákòókò láti ṣe ìwádìí dípò tí wọ́n ó fi ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. Alága ìjọba ìbílẹ̀, ẹni tó gbóríyìn fún ikọ̀ elétò ààbò níjọba ìbílẹ̀ náà sọ wípé agbègbè àti ojú ọ̀nà tí kò dúró re níjọba ìbílẹ̀ náà ló ń dá àwọn ìṣòro ìpèníjà tó le gan sílẹ̀. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue, Udeme Edet, sọ fáwọn akọ̀ròyìn pé òun kò tí ì gbọ́ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n tó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ti wà ní agbègbè náà. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o, lọ́lá Olódùmarè. Kéré o, ẹni tó gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé ìkìlọ̀ síta fún àwọn olùgbé agbègbè ìpínlẹ̀ Èkó kan pé kí wọ́n kúrò ní agbègbè náà ní kíákíá nítorí òjò àrọ̀rọ̀dá tó bẹ̀rẹ̀ nípínlẹ̀ náà. Ọ̀pọ̀ àwọn agbègbè nípínlẹ̀ Èkó ló jẹ́ pé wọ́n ti kún fún omi tí àwọn aráàlú sì ń ké gbàjarè síta pé kí ìjọba ran àwọn lọ́wọ́. Ìkìlọ̀ náà wáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó wáyé ní àwọn agbègbè kan lọ́jọ́ Ajé Monday lẹ́yìn òjò àrọ̀rọ̀dá. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán Channels Television, kọmíṣánná fún àyíká nípínlẹ̀ ọ̀hún Tókunbọ̀ Wahab ní ó ṣe kókó kí àwọn èèyàn kúrò ní àwọn agbègbè náà ṣáájú kí àjálù ńlá tó wáyé. Ó dárúkọ àwọn agbègbè kan tó wà ní Lẹ́kì, Ìkòròdú àti Ajégúnlẹ̀ pé kí àwọn olùgbé agbègbè náà kúrò lọ sí ibi tí ẹ̀kún omi kò ti ní dá wọn láàmú. Wahab ní fún àwọn èèyàn tó wà ní agbègbè Ajílété nílùú Èkó, ìyẹn ní Ajégúnlẹ̀, wọ́n ní láti kúrò ní agbègbè náà. Bákan náà ní Ìkòròdú, Májídùn àti àwọn agbègbè kan ní Lẹ́kì. Wahab sọ pé agbègbè Ìṣẹ̀rí ní Opic jẹ́ ibì kan tí ìṣòro omíyalé ti ń wáyé, tí ó sì ní kí àwọn olùgbé agbègbè náà ṣe ní ojúlàlá kan fi ń sọrí lásìkò yìí. Ẹ̀wẹ̀, Wahab sọ pé kò séwu ẹ̀kún omi ní àwọn agbègbè bíi Ẹ̀pẹ́, Mushin àti Ìkẹjà. Bákan náà ní ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí ìpínlẹ̀ 19 pé ó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ omíyalé wáyé ní àwọn ìpínlẹ̀ ọ̀hún. Ìkìlọ̀ ọ̀hún ló jáde lọ́jọ́ Ìṣẹ́gun láti ọwọ́ àjọ National Flood Early Warning System Center of the Federal Ministry of Environment, tí wọ́n sì ké sí àwọn tí ọ̀rọ̀ kàn pé kí wọ́n rí i dájú pé àwọn olùgbé agbègbè wọn ṣe ohun tó tọ́ láti dènà de ìṣẹ̀lẹ̀ omíyalé. Ìkìlọ̀ yìí ló wáyé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ omíyalé wáyé ní àwọn ìpínlẹ̀ bíi Ògùn, Èkó àti Gombe bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé tó fi mọ́ àwọn ìpínlẹ̀ bíi Plateau, Anambra àti Delta. Àwọn agbègbè tí àjọ náà gbé síta ní Ọ̀kà, Ìdọ̀ Eket, Ikom, Oron, Bauchi, Tafawa Balewa, Azare, Jamare, Kari, Mizau, Jama, Ebonyi, Abakaliki, Echara, Ezilo,
Cross River, Ogoja, Edo, Obubura, Nasarawa, Kena, Kefi, Wamba, Benue, Agaku, Buruku, Gboko, Igumele, Ito, Katsina Ala, Ugba, Fande Ikia, Kaduna, Jagi, Kafancha, Baningwari, Zaria àti Katsina, Bindawa, Bakori, Daura, Funtua. Àwọn yòókù ní Kebbi, Bagudo, Banin Kebbi, Bunza, Gwandu, Jega, Kago, Kamba, Kanjigawa, Zanga, Riba, Sakaba, Saminaka, Yewa, Gwari Banzo, Kano, Bebeji, Gezawa, Gwazo, Kano, Karaye, Tunduwada, Wudiu, Kunji, Niger, Kotangura, Rijau, Ringim, Plateau, Mangu, Taraba, Donga, Takum, Jigawa, Dinza, Gumel, Duze, Gwaram, Adejia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ò ní rí ìjà ẹ̀kún omíyalé o lọ́lá Olódùmarè. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.